ìkẹ́ àtọ́lá tó pé o. àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o. ìkẹ́ àtọ́lá tó pé. àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o. kọ́lá bàbúdúrà yìí mi ó ní wá sí àgbáyé àfáà dáadáa. ẹyẹ yọ̀bọ̀ mọ́ ìkẹ́ àtọ́lá tó pé o. àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o. ìkẹ́ àtọ́lá tó pé. àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o. kọ́lá bàbúdúrà yìí mi ó ní wá sí àgbáyé àfáà dáadáa. ẹyẹ kó àfá mi ò ní tẹ́ o. àmín. àfá mi ò ní tí o. àmín. oníwàásí àgbáyé ò ní tẹ́. àmín. ọmọ àmínú lábàtà ò ní mọ̀sí. àmín. adékúnká aráàmọ̀ òfin ni wàásí àgbáyé. ìkẹ́ àtọ́lá tó pé o. àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o. ìkẹ́ àtọ́lá tó pé. àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o. kọ̀lọ̀ bàbúdúrà yìí mi ó ní wá sí àgbáyé àfáà dáadáa. jíjẹ múmu àfá mi ò ní lé. ọlọ́run iná ìlò àfá mi ò ní nira. àmín. sùsù jíjì àfá mi ò ní léwu. àmín. ọlọ́run àlọ́ àbọ̀ àfá mi ò ní léwu. àmín. àfá mi ọlọ́lá fi ìyà ò nílé ayé yìí tọmọtọmọ. ìkẹ́ àtọ́lá tó pé o. àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o. ìkẹ́ àtọ́lá tó pé. àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o. kọ̀lọ̀ bàbúdúrà yìí mi ó ní wá sí àgbáyé àfáà dáadáa. àfá mi ní Bùkárí Musa wọlé náà akramakumullah wọ́n sì wò mí báyìí. wọ́n ní kálukú ń gba sàádà wọ́n náà gba sàádà rẹ lónìí ó sì lọ́ọ̀bì kankan. gbogbo àwọn yòókù rẹ wọ́n ti lọ lu ẹlòmíín lọ mọ́sàrẹ́ ẹlòmíín lọ kínní olódú ọmọ sinmi náà ni wọ́n mọ̀ wòran rẹ láyé. 1971 mọ̀dọ́dọ̀ àfa mi kí n sọ history díẹ̀ fẹ́ yìí náà kí n tó mọ bábà sí mi lọ kí ẹ bá mọ̀ pé nǹkan jìnnà síra wọn. 1971 mọ̀dọ́dọ̀ àfa mi nbẹ̀nbẹ̀ fa doni tí kú o ngbò di 1982 mo bẹ̀rẹ̀ nọ́ọ̀sì jíjá lọ́dọ̀ àlùfáà wa Musa Bọ́láńtà ọmọ tíyàwó ọjọ́ náà bí nísìnyí ó ti di graduate nbẹ̀ mo ti bẹ̀rẹ̀ ní ti ń ṣiṣẹ́ èmi àmà wá pé Musa Bọ́láńtà yìí ní dádì mi ńgbà tí wọ́n jẹ́ Musa torí mi jẹ́ Bùkárí Musa ọkọ ìyàwó ọjọ́ náà dàgbé ní Musa Bọ́láńtà ẹ máa wú ọ̀rọ̀ Ọlọ́run gbọ́dọ̀ gbìjẹ ẹ̀dá nbà bọ̀ bẹ́ẹ̀ ngbò di 1977 mo bẹ̀rẹ̀ wá sí ṣíṣe 1977 ngbò 19 oṣeun ọ̀yá yìí mo wá bẹ̀rẹ̀ wá sí nígbà mo bẹ̀rẹ̀ wá sí ń ṣe wá sí fáwọn ẹgbẹ́ kan à ń pè wọ́n ní Islamiyat Y ọ̀yá yìí 1977 èyí tí ń jí wá sí ṣe ọmọ kékeré yìí ń ṣe wá àti báwọn ẹgbẹ́ kẹta ń pè ní Islamiyat Y organization wọ́n ń bẹ láyé wèkú ẹni tó dálẹ̀ founder wọn ń bẹ láyé kéèkú lónìí kéèyàn lọ́ọ́ béèrè ń bẹ ńlọrin. ẹ máa gbọ́ bọ̀ ń bá bọ̀ báwọn ń bọ̀ ya mo bẹ̀rẹ̀ wá sí ìta wa láwọn 1989 nkankan mọ́sálásí ìta wa bá mi àwa ni ìmáàmù bàbá mi náà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lìsìn mo bẹ̀rẹ̀ wá sí mbẹ́hùn aago mẹ́sàn-án ó kùsẹ́ mẹ́ẹ̀ẹ́dógún èmi ó bẹ̀rẹ̀ wá sí níta wa yóò ti kún kalẹ̀ Ọlọ́run ó ṣeun àbí sẹ́fà rí Ọlọ́run èmi dúpẹ́ ni bọ́lá yín wà ń gbaná. à ń bá bọ̀ bẹ́ẹ̀ bọ́bá di aago mẹ́wàá ó kùsẹ́ mẹ́ẹ̀ẹ́dógún bọ́ọ̀sì tí ó gbé mi lọ wá sí àfáà mi lọ́jọ́ ọba ó ti dé ń kùsẹ́ mẹ́ẹ̀ẹ́dógún wáyé èmi náà ṣe lábàánà ní kò lọkọ ńlọ ọjà náà sínú ní wàá dúró báyìí wájú àfa mi wákàtí mẹ́rin. èjìká ẹni mọ gbàgòkè lágbára ń jáná sí fún bàbá wa lájí àgbà ń jáná sí fún àfa mi. tọrọ wàhánà. má lọ mbẹ mo fẹ́ káwọn èèyàn mọ bí tá a ti ń bá bọ̀ ni. bìrù hìlábìbì. káwọn èèyàn mọ bí tá a ti ń bá a bọ̀. ààrẹ tí àfa rẹ̀ ń tọ́jà ń sọ fún mi pé ààrẹ tí àfẹ́ ẹ̀ ní ni. tamazakina. ń bọ̀ àfa ẹ wò bí tá a ti ń bá a bọ̀ jọ yẹ kọ́ ma kí wọ́n gbàgbé àfa rẹ̀
ọ̀gá rẹ̀ tó bá kọ́ níṣẹ́ ò gbọ́dọ̀ gbàgbé ẹ̀ àfa tiẹ̀ nu. bíríkìlà ló bá kọ́ ọ̀gá rẹ̀ tó kọ́ bá a ti mọ̀bẹ láyé àfa rẹ̀ nu. bọ́ ọ bá ti gbàgbé ẹ̀ ayé rẹ̀ ó nira. tọ́ bá ní yé sọ̀gá rẹ̀ mọ́ ayé rẹ̀ ó nira. ká lọ bí iṣẹ́ mọ́tò bẹ́ẹ̀ làwọn náà ti rí tọ́lọ́kọ́ bọ̀ ẹni ó mú ọ lọ tọ́jẹ́ wọn mọ̀ ń dírẹ́fà ní gáréèjì ń àfa rẹ̀ nù bọ́ ọ bá gbàgbé ẹ̀ ọ kà bùkù láyé. ọmọ ká lọ o bí tá a ti máa ń yọ búlọ́ọ̀kù mẹ́rin lèmi náà ti máa ń àjọ máa ń gbé ni so tá a bá ti gbé báyẹn tó bá dìrọ̀lẹ́ wọ́n lè fún 500 wọ́n máa ń kà ni so wọ́n á yọ commission fún wa lórí ẹni ó fi ọ̀hàn tó òfin gbé búlọ́ọ̀kù tó fi mọ̀ pé bọ̀bọ̀ là sí wà lánàá ẹni ó fi ọ̀hàn tó fi mọ̀ pé òun gbé búlọ́ọ̀kù ni ọ̀gá rẹ̀ nù bọ́ ọ bá gbàgbé ẹnu àdúrà ọlọ́run dájú ìjà kọ́ ẹ máa gbọ́ ọlọ́run torí náà ọlọ́run kó sábà wà lẹ́sàn lórí ọlọ́run bá ṣe dáadáa fún yín. àmín. èmi fi tẹnu mọ́ wákàtí ẹni tí ń dání àdúrà ní fi ṣe bàbá mi mí ti ń ṣe é nì ẹnìkan ti ẹ̀kọ́ amílẹ́rìn ó ní alájì wọ́n níbẹ̀ tí wọ́n ṣe wá sí lẹ́kọ̀ọ́ tí wọ́n ní ẹ̀kí ṣe wá sí lọ́rin mọ́ ní òtún gbọ́ nǹkan mo wá ní sẹ́nu àwẹ̀ láwà yìí mo ní tó bá di báwẹ̀ bá di 27 máa bọ̀ ń lọrin tó bá di kẹ́bí aago 8 gbogbo ẹni ọba rí ipò ńlọ́wọ́ àti Buhari ńgbà tó dé ọwọ́ awù ẹ̀gbọ́n tó kọ́ ni àwọn tó sọ pé kì í ṣe wá sí lọrin kò ní dáa fún wọn ní jẹun ọmọ mọ́ má ṣe pé kí ló dé ebó o ti rí iná wọ́n ní wá sí wo ní tún lẹ́kọ̀ọ́ má bọ̀ wá sí mi lẹ́lọ́rin lálẹ́ ẹ̀yin jàmá ẹ lọ bá o. If you know the meaning of bow, which means not tẹríba fún àfáà rẹ ẹ lọ gbà fáwọn àfáà yẹn o ẹ dákun ìfẹlẹ yìí sọ̀rọ̀ mo rí pé àwọn ọmọ kéwù la sara wájú ọtí tẹ́tì ẹ jẹ́ gbà fáwọn àfáà wa bá a bá ti gbà fáwọn àfáà wa wà láyà yé wọ́ọ̀dà ní òjé mi ojú wákà àfáà mi lẹ̀ lẹ́yìn ohun ti mọ̀nù. ẹyẹ yọ̀bọ ma Lukman ò tún wá dákẹ́. ìyá bùnáyà la tushrik billahi inna shirka la zulmun azim. ووصينا الإنسان ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين لا إله أن إلا الله اشكر لي ولوالديك إلي المصير. ẹ dákun ṣe láti fi spíkà yìí báyìí gbogbo yín bẹ́ẹ̀ bá fẹ́ jókòó ẹ wá jókòó lórí rọ́ọ̀gì yìí wọ́n fẹ́ káwọn àyà yìí máa rí mi ẹ dákun ẹ fi bẹ̀yẹn lẹ̀ torí àná Muhammad ẹni tó bá ń kóhun lé jókòó wá jókòó lórí rọ́ọ̀gì yìí kọ́ máa wò mí lọ́ọ̀kan báyìí ọba ìpọ́ fẹ́ rí mi náà ni Ọlọ́run jẹ́ alùbáríkà yẹn pọ̀ ẹ fi ọ̀dọ̀ àwọn yàhùn lẹ̀ ńgbà kan làwọn náà ń bẹ báyìí àwa náà à ń gbá bọ́ọ̀lù kí à ń lùlù kí àmọ́ kó àwa rí báyìí ń bẹ nínú wọn tí ó tún rí bí àwa yìí náà nísìn Ọlọ́run wá fi hàn gọ́ ẹ wà àwọn kírísítẹ́nì ọlọ́njọ́ dáa fún àwọn kan ní Buhari ó sì máa kóòtù àwọn kírísítẹ́nì wọn á ní kóòtù wọn nígbà táwọn ọ̀gbádùn àwọn ọ̀gbádùn ni bá a bá lọ tán ẹni Ọlọ́run bá ní kó nílẹ̀ aká yọ máa rí pé yes point làbá Buhari wí sáà gbádùn ni àwa mùsùlùmí àgbádùn àfa àfi ká nara wa ń di owó òkú àdúrà àfi ká fọ́ra wa ló ti bí wọ́n ti ń dáwó tí sífù sí báfùdé ẹ lọ́wọ́ àwọn kírísítẹ́nì wọ́n parí ìsọ wọn tọ́ba ìtọ́jú ẹ̀rí wọn tán ṣọ́ọ̀ṣì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ilé mi sẹ́ wíńdò mi ni wíńdò ni ṣọ́ọ̀ṣì ni ilé wa lẹ́kọ̀ọ́ ni wọ́n sì ń parí tán wọ́n sì máa pera wọn ẹ jọ nǹkan tó kù báyìí òun náà ní ìdá mẹ́wàá láì sáriwo bàbá Ibrahim eléyìí ó sì jáde envelope ló sì sọ ọ́ lẹ́ńbẹ́ níjọ́ mi wọ́n ń pa 1.5 owó torí wọ́n tó wá sọ owó tá a rí lẹ́ni fún ìdá mẹ́wàá òun náà ó jẹ́ 1.2 mọ́ ní dáhùn ìṣẹ́jú mélòó ni tí ò sáriwo. àwa mùsùlùmí ẹwà àwọn ẹyọ fọmọ àwọn alága àwọn dà iye alága mélòó la pè ní sin mélòó la rè ẹ má wo mùsùlùmí ẹ wo mọ́sálásí wa sẹ́kọ̀ọ́sẹ́ tó lówó ládùúgbò tí mọ́sálásí lásìkò mọ́sálásí sì wọ́n ń fẹ́ẹ̀lì wọ́n ní sẹ̀mí Allah liman hamida ẹnìkan ní wọ́n mọ̀ ti rùkú nígbà lásìkò dákẹ́ sẹ́kọ̀ọ́sẹ́ lówó ládùúgbò ni tọ́ba wa dijọ́ léyà ẹ wàá lọ ra ẹran wàá gá gánà kù
èyí tó yẹ kẹ́ ẹ náwó sílẹ̀ náwó sí yìí ẹ wá àwọn kírísítẹ́nì àwọn ń gbéra wọn gbọ̀n wọn ń bà sírí ara wọn wọn ń pẹ́ sí wọn wọn ń pẹ́ nǹkan wọn lé bẹ́ẹ̀ bá bú wọn wọn rà máa lọ wọn ni àwọn mùsùlùmí àtúntọ́ wọn bọ́lá wa lọ àwọn ń sowọ́ pọ̀ wọ́n bá rọra gba ṣọ́ọ̀bù wọn kọ́kọ́ gbà fèrè sísẹ́ mi yóò bá wọ́n lè mọ́jú mẹ́ta lọ fèrè sísẹ́ mi yóò bá mo gbójú sókè sí yẹ fèrè sísẹ́ mi yóò bá wọ́n bẹ̀rẹ̀ nu wọn ò ju mẹ́ta lọ o. ńgbọ́ ọba yá wọn àdì mẹ́wàá ńgbọ́ ọba yá wọn àdógún ńgbọ́ ọba yá wọn àdọ́gbọ̀n ńgbọ́ ọba yá ṣọ́ọ̀bù ni ò ní gbà wọ́n mọ́ wọn wà sọ fún lé ẹjọ́ afẹ́kájá ṣọ́ọ̀bù mẹ́ta ipò èló ni àwọn lè pe ìyẹn ti dowó nìyẹn because àwọn ọmọ onílẹ̀ náà máa gba tiwọn èló ni bàbá 500,000 àwọn sanwó ọdún bíi kẹ́ni 2.5 ni ńlọrọrùn nígbà báyà àwọn ọ̀rọ̀ léwu mùsùlùmí wọ́n sàṣàlátù ládùúgbò wa wọ́n kékeré làwọn máa ń sọlí àlà Muhammadi wàhálà rọ̀ṣẹ̀ ọmọ tún gbé kìnìún sẹ́nu ẹ jáde wá ẹ jáde wá ẹ jáde wá ẹ jáde wá ẹni tó ń fẹ́ Muhammad ẹ jáde wá. àwọn mùsùlùmí wa àwọn ọmọ ni wọ́n ti ẹ̀ ń kọ́ ni wọ́n ti débẹ̀ ẹ bá wo mùsùlùmí. àwọn alága tẹ ẹ bá pè sí ìjòkó ànẹ́bì ìjòkó wáàsí wọ́n mọ̀ wá fi fóònù ránṣẹ́ ẹ̀ ló sáwọn èèyàn ti pọ̀ ọlọ́run ní sáwọn èèyàn ti pọ̀ ló wí àwọn tó fẹ́ kí wọ́n rí ọ̀nù ò ní ládàmọ́ lórí mi ọlọ́run. àwọn kírísítẹ́nì ó pè nǹkan wọn ní 12 ní ọ̀jẹ̀ ẹ bá pè nǹkan ní 12 nù ti ìsìlámù bẹ́ẹ̀ yẹn bá fẹ́ rìn dáadáa ó kú òní láago mẹ́rin. ẹ̀ 12 Islamic time kẹ́yìn ó kú òní láago mẹ́rin wọ́n ti máa kójọ díẹ̀ díẹ̀ kìí ṣe pé yóò ti tún kún tọ́ba. bàbá lọ́wọ́ bàbá rẹ mọ́ lò bàbá rẹ olùtí ìwọ ọkùnrin bàbá rẹ olùtí mẹ́rin etí ni ìwọ ọmọ lu bíi mẹ́jọ yìí ọkùnrin láì sóbi ìyá wa ń wò ó wá ń pèsè pé kàṣà ṣakiru alájà ẹ̀ẹ́dẹ́ nìyẹn ṣe bẹ́ẹ̀ rí bọ̀dá lọ́jí mu mẹ́wàá làwọn lu náà wọ́n dẹ̀ tó kinní sí èmi wàá lu mẹ́rin ẹ̀ dẹ̀ ń pòṣe ìyá rẹ̀ ní báwí. anishkurili waliwalidayka ilayyal masiru. bọ́ba ni anishkurili ọwọ́ ṣìn ọwọ́ nkẹ́sìrọ̀nù anishkurili adúpẹ́ fẹ́mi ọlọ́run. waliwalidayka ilayyal masiru. ọ̀dọ̀ èmi ọlọ́run ló ń padà bọ̀. ẹ̀yin ẹ̀yọ̀ fọ́mọ ẹ máa rántí ọlọ́run òun mo pe wá sí yín lónìí ibi tí ń fèrè ọ̀rọ̀ sọlẹ̀ sínú ni ìdàgbére ọlọ́run tí wọ́n ń kí ọmọ ńlọ sọ. wà ń jàdáka. àlá àtúnṣìríkà bíi máa lé ìsàlàkà bíi ilmu fàlà tuti'huma. àlá àtúnṣìríkà bíi máa lé ìsàlàkà bíi ilmu fàlà tuti'huma. وصائبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون kò ní jẹ́ فأنبئكم بما كنتم تعملون. aláyí tẹ̀ kéwù ẹ̀kú yà. àwọn jayé kálámù ilé ẹ̀dìyàwó nàṣírà wà kálù àdáadáa. àbọ̀sì ẹ̀yìn tẹ̀ kéwù ẹ̀kú yà. àwọn jayé kálámù ilé ẹ̀dìyàwó nàṣírà wà kálù àdáadáa. adéwòye ẹ̀yìn tẹ̀ kéwù ẹ̀kú yà o. àwọn jayé kálámù ilé ẹ̀dìyàwó nàṣírà wà kálù àdáadáa. kádùn láfẹ́ níhùn ẹ̀yìn tẹ̀ kéwù ẹ̀kú
kú ìyá o. àwa ń jayé kálámù ìní àdìyà fún nàṣírà àwa kálù àdáadáa. Sẹ̀mí Adémọ́lá nítorí ẹ̀ ń farabalẹ̀ yìí lónìí báyìí àwọn ọmọ yìí ọ̀dọ́ ni wọ́n. mo wá ro Ọlọ́run lára wọn bàbá wa rú wa mọ̀ kì í ṣe pé wọn ò lówó àti pé pàṣẹ wa wọ́n kàn wò náà ni pé ìyẹn ẹja pé wá sí ká gbọ́ kí lọ́lọ́run wí tó jẹ́ àfarabalẹ̀ nù èmi ò ti pẹ́ mọ́ wá sí pọ̀ nísìnyí mọ Ọlọ́run ti mú sinmi wá. kí ni tó tó wí Ọlọ́run ti mú sinmi wá bàbá wa. insha Allah. nígbà kan là ń wé kó ìní bẹ̀rẹ̀ wá sí látago 11 ó ní sábà ń pe àṣùbà kí n tó dákẹ́ àwọn tá a ṣe fún bẹ́ẹ̀ láyé wọn èkó. nígbà ọ̀ya mo tún sọ ní pé kí n máa bẹ̀rẹ̀ láago 2 òru kí n bá di àṣùbà hairu mi nà nómi. ìgbà tó wá yá ìsinmi bá dé gbogbo wá sí ọ̀tá ẹ̀ wákàtí kan. àmọ́ tí n bá wo àwọn ọ̀dọ́ pé ọ̀dọ́ ló pè mí èmi kọ́ra mo lè lo wákàtí 3 lọ́dọ̀ wọn. ṣé wọn mọ ìyá mi. insha Allah. tó wàá ń jà dáká. ìwọ ọmọ ẹ̀yin ayọ̀ fọmọ Ọlọ́run ní ìfẹ́ kọ́ kọlù ìyá rẹ̀ àti bàbá rẹ̀ sẹ́. kódà bí ìyá rẹ̀ bá jàjẹ́ ọ gbọ́dọ̀ bá wọn wí. alájà gbogbo ẹ̀ ló máa ń bú mi gbogbo ẹ̀ ló ń bú mi ládùúgbò. èmi náà kan ti máa rẹ̀ sùn máa ń gbọ́ àjẹ́ ni. wàá ń jà dáká. ìwọ ọmọ bá sọ̀rọ̀ ẹ̀ ọwọ́ náà. alá tushirika bí. ó ṣe wọn mọ yìí. má laysa laka bí ilmu. ọ̀yá yìí dàgúrè. fàlà tuti'huma. wasahibuhuma fi dunya ma'rufa. wasahibuhuma fi dunya ma'rufa. wattabi' sabila man anaba ilayya. ọ̀yá yìí. thumma ilayya marji'ukum. fa'unabbi'ukum bima kuntum ta'maluna. kí ló tún dùn tó ìsìlámù mọ́ Mr. Sunday kí ló dùn tó ìsìlámù mọ́ kí ló dùn tó Christian torí Christian ní ọba àdélégbé ọlọ́ àfáàyàn fọkọ̀ ó mẹ́sàn-án Christian bẹ́ẹ̀ ṣá ọkàn yẹ pé méjì náà lẹ̀sìn àwọn èyí tá a bá ti tán èyí tá a bá ti ń tàn ṣé méjèèjì ni ọ Sunday ní méjèèjì lòun náà ó ní kò sí ìta lọ́bẹ̀ sínú òun òdùn ìyá tó bí òun mùsùlùmí ni òun lòun kàn ya tòun pé òun jẹ sanni tó bá yá ó ní bàbá òun wá sọpọ́tì bàbá ní kírísítẹ́nì ẹ má wọrí bàbá lọ tán ìwọ́dì Suleiman tiẹ̀ méjì náà lẹ̀sìn. la ya'rifullaha illallah fattakhidhu. Ad-dinu dinani imanu wa ishraku. La ya'rifu Allaha illa Allah fattakhidhu. Ẹ̀sìn rẹ̀ méjì ọjà. Ad-dinu dinani imanu wa ishraku. Ad-dinu dinani imanu wa ishraku. méjì náà ni bàbá arúgbó mímọ́. Ad-dinu dinani. Ad-dinu dinani. méjì náà ni. Imanu wa ishraku. Ad-dinu dinani imanu wa ishraku. Ọlọ́run bùn lọ́rin ní nǹkan púpọ̀. Ọlọ́run bùn Ìlọrin ní nǹkan púpọ̀. bọ́ọ̀ bá lọ́wọ́ kéwú àrírú ẹ̀rí ṣe fẹ́ àrí rẹ lẹ́yìn odi bọ́ọ̀ bá wọ̀ lọ́rin tó wá pé àfáàlẹ́ mi náà ọmọ kan tí sìn kiri ẹ̀kọ́ lọ́wọ́ wá pé ìwọ́ wá sọ ẹ̀kọ́ kalẹ̀ ké Suratul Baqara láti rí ọmọ ó sì sọ ẹ̀kọ́ kalẹ̀ pé aléwòlá alẹ́kàlẹ́ kìjà wòlá rẹ̀ dání mùsàgìnà aládìní yìí mi nà mí báyìí tó máa fi kàn sí aládìní yìí mi nà mí kébì ayẹkì mú náà sọ̀rọ̀ àjà ntí Ọlọ́run gbé bọ̀tọ̀ lọ́jà àfa àtọ́bọ̀ àṣàkọ́ lọ́rin nù. gbogbo òun yóò wo lè ké bọ́ bá wọ̀ lọ́rin ọ̀dọ̀ mọ̀ kéwú.
obìnrin tí ń ro àmàlà lọ́wọ́ tí wọ́n ń ké tahe èèyàn ń ro kà lọ́wọ́ obìnrin ọmọ rẹ̀ wá sunkún wọ́n ń ké tahe dákẹ́ mọ́ sunkún mọ́ tahe wa anzalna alayka al-Qur'ana illa litashqa tanzila ń wọ́n ń ké tahe ọmọ wa wẹnu ya rẹ̀ ọmọ wa sunkún mọ́ ẹ wá ní Ìlọrin ọjọ́ bì kan ń bọ̀ ní ọjọ́ lẹ́yìn Mẹ́kà Ìlọrin lọ́kàn tí ẹ bá sọ láwọn àmì ọlọ́run àti sàrí ànábì Muhammad sallallahu alayhi wa sallam Safa àti Mariwa Makama Ibrahima àwọn ààyè tó láàmì tó jẹ́ni lọ́run yìí sẹ́gbẹ́ Mẹ́kà tí ẹ bá sọ láwọn ààyè wọn ni ṣé Ádámù Ìlọrin ló ti wá ńbọlọwọjà ṣé Ádámù òde láyé nípa mímọ̀ Ìlọrin wọn ti wá àwa lẹbi wọn ẹ lọ wádìí ẹbí iṣẹ́ Ádámù ni Buhari Musa nínú ẹbí ilé wa kò sí nǹkan kan náà ni bàbá Alhaji àgbà Ìlọrin wọn ti wá ńbọlọwọjà bàbá Alhaji àgbà òde láyé nípa mímọ̀ àwọn alábàáwá wo bàbá Alhaji àgbà títí wọn ní eléyìí èso ọmọ yín ọmọ tiwa ni àmọ́ bó ṣe dé Nàìjíríà wọ́n wo sùúrù wọ́n wo pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n wo ká má wòyàn lójú wọ́n wo ẹ̀kọ́ lára bàbá Alhaji àgbà ẹ tún lọ wọ Àgbàjì ìlú kan nù kò sírú ẹ ń lu mi wọ́n èlú lu mbẹ ẹ gbọ́dọ̀ lu kankan lágbàjì dòní njọ́ tí Àgbàjì ti ń jàgbàjì ẹ lùlù níbo wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nísìn àwọn aníwàlẹ̀ òkànnà ìndí aráàlú wàlẹ̀ òkànnà ìndí alifu kọlibin yòhìbùhù wàhálìfù lìsáni máa bẹ́ẹ̀ tó la níwájú àfa àwọn kò sí tí wọ́n lè dá níwájú àfa àwọn ìwọ ọ̀rọ̀ àfa àti ọmọ sọ̀rọ̀ àfa àti ẹ̀ láì dá bó ti ṣe jẹ́ èèyàn kù sọ́wọ́ Ọlọ́run níwájú àfa àwọn ó tún wájú agbádá báyìí gbogbo bó ti wọ agbádá rẹ̀ tó nínú ayọ́mọ fi yí ilẹ̀ lẹ́ni àníwọ̀lá ọ̀gára ìdí àlífù kalibin yòhìbùhù àrùnlá wọ̀lá ọ̀gára ìdí àlífù kalibin yòhìbùhù wàhálìfù lìsáni máa wà mẹ́ẹ̀dọ́là o. iwájú ọ̀fẹ́ yìí àfa rẹ̀ nu o yóò tún wá mú ijó balẹ̀lẹ̀ tó náà ti mọ bí tọ́tọ́ máa ń lọ bí ogún ni ìbáṣepé mọ́lẹ́gbẹ̀rún àwọn o ìbáṣepé mọ́lẹ́gbẹ̀rún ọ̀kan àpọ́nlé àbá mi ní mo ti ṣe. àpawó tán ọmọ jíwó àfa tiẹ̀ bó ti ṣe jẹ́ yẹn kù sọ̀wọ́ Ọlọ́run ọmọ rẹ owó àfa tiẹ̀ gbogbo 1,000 lọ yọ ọwọ́ à ń sí àwọn 500 kù bó ti ṣe nílá aríwájú àfa tiẹ̀ ìníwọ́ náà dùn ìwọ ọmọ bú àfa tiẹ̀ wọn ò dá yẹ̀yẹ́ àfa tiẹ̀ lẹ̀ lásẹ̀ńbílì ìwọ náà máa kún wọn pé tó Ọlọ́run àwọn náà kájọ ọmọ kí wọn à ń tẹ̀lé wọn ni tọ́ba àwọn àfa wa ti máa ṣe nù kọ́ra ìyọlọ́lẹ̀ bẹ̀ wọn náà bí ti máa wá lára lẹ́nu ọ̀dọ̀ àwọn àfa ni bọ̀ àwọn òsì mọ́ tí wọ́n ṣe wọ́n pẹ̀lú lédè lọ́wọ́ àwò òní wúlò láyé. Allah ìkẹ́ àdọ́là tó gbé. àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o ìkẹ́ àtọ́là tó pé àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o bọ̀lọ̀ bá búdúrà yìí mi ó ní wá sí àgbáyé àfáà dáadáa. ní wọ́n ń sọ fáwọn ẹgbẹ́ ẹ̀yọ̀ fọ́mọ Ọlọ́run ní wọ́n mọ bí ìyá rẹ̀ bá wá jà ológun alá àǹtò ṣìríkàbí pé kó o ṣẹbọ pẹ̀lú mi Ọlọ́run ẹ mọ Ọlọ́run sábẹ́ Ọlọ́run sọ fún wa pé ẹ̀yin ẹ̀yọ̀ fọ́mọ Ọlọ́run clear ẹ̀fẹ́ dà pé ìyá parent níwájú òun Ọlọ́run kò sí tí wọ́n wí tó wọn Ọlọ́run nígbà lérí ọmọ ẹnìkan lọ bá nàbí. sallallahu alayhi wa sallam. Ìlọrin mọ̀ yáyí pẹ̀lú àwọn yóò bọ́ ànábì o. sallallahu alayhi wa sallam. ẹ̀tún yóò gbọ́ ẹlẹ́kẹ̀ẹ́ sí kí wọ́n gbọ́ ládùúgbò yìí. sallallahu alayhi wa sallam. ńgbà tó wá dọ́dọ̀ ó ní wà nàbí. sallallahu alayhi wa sallam. àwòsíìnì wà nàbí dákun sàsọtẹ́lẹ̀ fún mi kí n gbọ́ ṣé wàá sí fún mi anabi ní òmùkà ìyá rẹ̀ dọ́wọ́ rẹ̀ ẹgbẹ́ wà sí anabi sí ìyá rẹ̀ dọ́wọ́ rẹ̀ ó ní anabi ní òmùkà ìyá rẹ̀ dọ́wọ́ rẹ̀ ọ̀dẹ̀ mi ló yẹn ó ní náà anabi ní òmùkà ìyá rẹ̀ dọ́wọ́ rẹ̀ ó tún wá ní anabi wá ní thumma
abuka. sallallahu alayhi wa sallam. lẹ́yìn náà bọ́ bari jẹtọ́ sẹ́kù tí wọ́n ń sàn gbà wọ́n rántí bàbá rẹ̀. ẹ wo wàhálà yá oṣù mẹ́sàn-án wọn èlóyún wa. bí ìyá mi bá tún wá ń pé ẹ dẹ́kun ẹjọ́ jókòó díẹ̀ lẹ́kẹ́ tó lè bá gbé mi kan. òde nìyẹn ìyá aráfá ìbẹ̀rin ló bí kò ṣe bí wọ́n ti ń ṣe yìí. ọkọ nu o ọkọ tí ò ní láárí ọ̀làánú ní oṣù mẹ́sàn-án. iná ni adéwọ̀nyí ni nísìnyí ọ̀sánú tiẹ̀ ìyàwó gbọ́mọ òun gbé báàgì. nílùú tiwa bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ kò sí wàhálà nílùú tiwa tá a ti wá lu òkè kí àwọn omi ẹ̀ wá ṣáájú kí wọ́n fa báàgì àwọn yẹn kọ̀ọ̀kan kí mi ẹ káàlà yìí ọlọ́run gbàdúrà wọ́n á jẹ́ ìyẹn kọjá tó ké ìyàwó rẹ̀ ti fọdí fún wàhálà aláàjì lọ́kọ́ báàgì bẹ́ẹ̀ ni kò ṣe kankan. bàdébọ̀ ti kọ́ báàgì wọn bá wà bá kọ́ báàgì bẹ́ẹ̀ gbogbo ayé ní ọgbọ̀n nílùú wa lọ́hùn ó gbé ta ni ẹ̀ sáfà kọ́ báàgì wọ́n sọ̀rọ̀ ẹ̀ ló kọ́ níyìn sáfà kọ́ báàgì. ọlọ́run wá ní ìwọ ọmọ. wà á ń jà dáká. bí ìyá rẹ bá wá ń jọ ológun. àlá àtúnṣiríkà bí má laysa laka bí ilmu. wà á ń jà dáká àlá àtúnṣiríkà bí àwọn méjèèjì tí mo ní o ti dún wọn kó o ṣe rere sí wọn yìí ìyá àti bàbá bí wọn bá wá ń jà ọ lógun lérí pé kó o ṣẹbọ pẹ̀lú èmi ọlọ́run lápèjúwe bóyá eléégún làwọn tó bí ọ. wọ́n wá pè ọ kalẹ̀ pé lágbájá àwa múra tá à ń lọ o àgbàlódé yìí eégún ìyá àfẹ́kọ́ parun nù dílé àwọn ìwọ ló kù tó ọmọ gbé. ọlọ́run ní fàlà tuti'huma. ìwọ ọmọ don't follow them. má gbà má tẹ̀lé wọn. mo ti wá ní ọmọ gbà náà má tẹ̀lé wọn. kìí ṣe pẹ̀lú èébú rárá kìí ṣe pẹ̀lú jàgídíjàgan kìí ṣe pẹ̀lú kọ́ ọmọ wá wí tí ọ̀dà sáwọn tó bí ọ sáyé gbẹ̀gà má gbọ́ dádì eégún òsì wo ni kí n bá yín gbé tẹ́bẹ̀ ṣe máa ń rùn yín náà ní kí n náà tún ọlọ́run lọ gbọ́dọ̀ wí bẹ́ẹ̀. wa sahibuhuma fi dunya ma'rufa. ọlọ́run ní ọgbọ́n ni o fi bọ́ọ̀lẹ̀ wa sahibuhuma fi dunya ma'rufa wá bá wọn lò láyé pẹ̀lú dáadáa bàbá wa Abdulrahim bá wọn lò láyé pẹ̀lú dáadáa má fi jà bá wọn túká o àmọ́. wattabi sabila man anaba ilayya. ẹni tó wàá tẹ̀lé òun lẹni tó bá sẹ́rí padà sọ́dọ̀ èmi ọlọ́run ẹni tó mèmí ọlọ́run òun ni ọmọ á tẹ̀lé. thumma ilayya marji'ukum. ẹ wá gbọ́ thumma ẹ̀ríkà thumma ilayya marji'ukum. thumma ilayya marji'ukum. bẹ́ẹ̀ bá láyé tán àtàwọn àtiwọ́ ọmọ bẹ́ẹ̀ bá lóògùn ẹ̀ tán ilayya marji'ukum ọ̀dọ̀ mi náà lè ń bọ̀ ọ̀dọ̀ mi ọlọ́run náà lè ń bọ̀ àtọ́bàálù àti ìtọ́jọba lélẹ́rì àti pírẹ́sidẹ́ǹtì àti kọ́ńtírì tí ń jẹ́ pírẹ́sidẹ́ǹtì fún àti mọ́gàjì ilé àtàwọn ọmọlé tí ń jẹ́ mọ́gàjì fún àti balógun àdúgbò àtàwọn ọmọ àdúgbò tí ń jẹ́ balógun fún àti ìyálájé àtàwọn ọmọ inú ọjà tó jẹ́ ìyálájé fún àti bàbá lọ́jà àtàwọn ọmọ inú ọjà tó jẹ́ bàbá lọ́jà fún ọ̀dọ̀ mi ọlọ́run gbogbo yín. thumma ilayya marji'ukum. ẹ̀yin aṣáájú wa bàbá wù yín ẹ pàṣẹ rẹ̀ bàbá wù yín ẹ pàṣẹ bú ilayya marji'ukum. thumma ilayya marji'ukum. ìwọ ọkọ bàbá wù ọ́ gbé ìyálé gbéléyàwó lọ́wọ́ kọ́mọ fìyálé èrò rí ọ̀dọ̀ mi ọlọ́run lẹ́ ń bọ̀. thumma ilayya marji'ukum. èyí tó ga nú àwọn ọmọ rẹ òun ni ọmọ fà lọ́wọ́ káàkiri da gbogbo ọmọ rú ọsọmọdọ̀ta ọ̀dọ̀ mi ọlọ́run lẹ́ ń bọ̀. thumma ilayya marji'ukum. ọlọ́run ní wọ ọmọ ọ̀dọ̀ mi ọlọ́run lẹ́ ń padà bọ̀ fáwọn náà bí òkun èmi ọlọ́run máa wá fún yín nírò. bima kuntum ta'maluna. pẹ̀lú gbogbo ń tẹ́ bá ṣe láyé afábìlà àti ìṣẹ́lọ́jẹ́ ẹ̀ ń wá ń sọ fáwọn ẹgbẹ́ ẹ̀yọ̀ fọ́mọ club mọ́tọ́dọ̀ wọ yín o ẹ máa rántí ọlọ́run gbogbo tó bá dé ẹ máa rántí ọlọ́run bẹ́ẹ̀ bá ń rí jẹ́tẹ́ ń rí mu ẹ máa rántí ọlọ́run bẹ́ẹ̀ bá ní ìṣòro ọlọ́run ní ẹ rántí ẹ má wá ìdá kankan. awha Allahu ta'ala Jibrilu. ọlọ́run ránṣẹ́ sí màláíkà Jibrilu. anihibit ila bundi Yusufa. anihibiti ìwọ Jibrilu sọ̀kalẹ̀ ẹ̀rí ehibit
sọ̀kalẹ̀ وقل bọ́ لهم ọba sọ̀kalẹ̀ lọ́ọ̀dún ẹrú mi anabi Yusuf وقل لهم wá sọ fún كيف استأجرت بمخلوق kí ló dé tó ń sálápá ń tètè lọ́ọ̀dún ẹ̀dá tí mo dá ìwọ Yusuf غير دوني ó sì fi mi ọlọ́run lẹ̀ وعبد لا يعرفني ẹni ọlọ́ọ̀dọ́ rẹ̀ yóò mímí ọlọ́run وقد وكلت إلى ملك الريان 7 سنين. èmi ọlọ́run mo fi ọ́ ti má ọba tó lọ sọmọ ọ̀dọ́ nínú ilé ẹ̀hún èmi ọlọ́run mo fi ọ́ ti fún ọdún méje. فأبط جبريل إلى يوسف Jibrilu bá sọ̀kalẹ̀ lóòótọ́ ọlọ́dọ̀ anabi Yusuf ونادى ó wá pe anabi Yusuf السلام عليك ọlọ́run mo kí ọ kíkẹ́ àlàáfíà mo kí ọ. يا أطيب الطيبين ìwọ tó dáa lóorùn tó mọ́ dáadáa. يكرم عليك السلام رب العالمين ọlọ́run ọba tọ́lá gbogbo ayé ni máa kí ọ ní kíkẹ́ àlàáfíà ìwà anabi Yusuf. ويقول لك ọlọ́run wa ni n sọ fún ọ. من خلقك ta ló dá orí. من خلقك ولم تكن شيئا ta ló dá ọ nígbà tó sì dá ọ ní ọ jẹ́ kankan. ومن أنجى أباك يعقوب anabi Yakuba ta ló kó la. من أخيه عيسى níbi ọmọ ìyá rẹ̀ Ìsọ̀ ta ló là. بعد ما هم بقتله lẹ́yìn ìgbà wọn ti parí ẹ̀ pé pípa lápá. ومن فدى أمك بذبح عظيم Ismaila tọ́sáájú rẹ̀ ta ló kó la tá a fi fẹ́ràn àgbò rọ́pò tá a jẹ́ wo dúnbù ẹ̀ mọ́. ومن أنجى جدك إبراهيم من النار. anabi Ibrahim táwọn ẹlẹ́sìn tó ń pè ní Abraham ìwọ Yusufu ọlọ́run ní sọ fún ọ pé ta ló kó la kó ń bi iná tí wọ́n dá fún. وصير عليه بردا وسلاما. èmi ta ló kó la ń bẹ̀ tó bá sọ náà nì tó sọ di tútù ní tútù. ومن خلص من أيدي إخوتك. ta ló ìwọ gan ta ló sọ ọ lẹ́sà kó ń bi ọwọ́ àwọn ọmọ ọba kan rẹ̀. حين هم بقتلك. tí wọ́n ti pète gbèrò wọ́n ti yanjú ẹ̀ pé ẹ̀jẹ̀ apá ni. ومن أخرجك من ظلمة الجب. ìjọ wọn jù wọ Yusufu sí kànga ta ló mú ọ jáde. وجاك بالسيارة. ta ló bá wọn onírìn àjò wá pé kí wọn ó dúró kí wọn ó sinmi ẹnagbá sí kànga àpẹ fẹ́ mú mi kẹtọ tún bẹ̀rẹ̀ ìrìn àjò tí wọ́n fi wá rí ọ̀hìn. ta ló ṣe bẹ́ẹ̀. ومن عطف عليك قلب العزيز. ọba àlù Mísírà tó wá ṣàánú rẹ̀ tọ́kì ọ tó gé ọ ta ló fi àánú rẹ̀ sí lọ́kàn. حتى أنزلك منزلة الأولاد. tó wá sọ wọn wá mú ọ lẹ́rú mọ́ wọn wá sọ ọ́dọ̀ mọ́. وما صرف عنك كيد نسوة. àwọn obìnrin jọ́sí tí wọ́n dẹ́tẹ̀ pẹ̀lú wọ Yusufu ta ló kú ète wọn dànù. يا يوسف ìwọ Yusuf. انظر إلى الأرض. ìwọ ọmọ ìyá mi gbogbo tí n bá ń ṣe ọmọ wulẹ̀ wọ ẹnìkan kí àwọn aláwo wo ni kí ni baba Saki kan ní àti ẹ̀ lọ ká ọjọ́ ọlọ́jà lérí kí n fi ń kọ́rùn. àwọn olè ni wọ́n ọmọ kankan ẹ̀ rí bí wọ́n ti máa rùn ni wọn bá lóògùn wọn á máa rùn. àdàbẹ̀ tí ajá mọ́ ọjà gbogbo ọjọ́ ọlọ́jà wọn rí tán lérí ibi wọ́n sá sí wọ́n ní Saki. nǹkan kan jù la ilaha illallah lọ ni ẹni la ilaha illallah. لا إله إلا الله. kí ló jù la ilaha illallah lọ. الله. kò sí ma. يا يوسف kí ló tó la ilaha illallah kò sí ma. يا يوسف òun ni la ilaha illallah. أكرمك الله. ó kọ tẹ́rí tá a máa ń pè pé ọlọ́jọ́ ọlọ́jẹun ẹ má jẹ́ ṣe tàbísírì ibẹ̀ ilé fi máa bẹ́ báwọn. kí ni nǹkan kan tó la ilaha illallah mọ́ kò sí la ilaha illallah kò sí tó tó mọ́ ọlọ́ni wà lè kálà mi oktub lọ́lọ́n fẹ́ pa kálámù láṣẹ oktub tawhidi
ìmọ̀ nípa èmi ọlọ́run pé kò sí kankan àfi mi ọlọ́run mọ́ àlìkálà mi ni ìwọ ọlọ́run ìwọ ọlọ́run ọ̀dà mọ́jà ayábẹ̀ òun. Ya Yusufu. ìwọ Yusufu. Unzur ila al-ardi. ẹyẹ yọ̀ fọ́mọ ẹ jókòó lẹ̀ ẹ má wò mí bá ẹ má sọ kankan mọ́ ibi tí mo ti fẹ́ ṣàdúrà mọ́dé yìí. Allah. ìwọ Yusufu ní mo fi ní ẹ máa rántí ọlọ́run ní wàásí ìmọ̀ ẹ má sì gbọ́ ẹ̀yin tẹ́ ẹ má rí gọ́dù o ìmọ̀ rántí ọlọ́run torí èkó lẹ́yìn ẹ gbọ́ Yorùbá dáadáa Yorùbá èkó lẹ gbọ́ nígbà yìí wà á jẹ́ ẹ̀yàn náà mo gbọ́ ńgbà tí wọ́n ń sọ náà èmi mo rí kọ́ ọ̀mọ́ ni máa rántí èmi ọ̀sọ́ pé máa rántí o ìkọkúkọ lomi máa kọ tán bá káwà sí bàtán ìkọkúkọ báyìí táìtù rádàrà tán ẹlòmí ọ̀rọ̀ fún káwọn sá ti tà tí wọ́n nu ayé ọba máa wá bú àfa pé irú táìtù ọ̀là àfa ìwà kò sí tọ́ka wọn káwọn sá ti tà ìmọ̀ràn tí ọlọ́run ìmọ̀ràn tí ọlọ́run. Ànábì Yusufu ọ̀ràn tí ọlọ́run fi hàn kàrà sún yìí o ẹ máa gbọ́ bí tọ́rọ̀ ń lọ o ẹ máa ràn tí ọlọ́run. Ya Yusufu. ìwọ Yusufu. Unzur ila al-ardi. ọlọ́run ìwọ Yusufu wò lẹ́lẹ̀. Fanasara fiha. Ànábì Yusufu ó sì wò lẹ́ ńgbà Jibril ní kò wò lẹ́. Fanshaqatil arduna. fanshaqatil arduna ilẹ̀ bá fàyà. Fara'ati tatal ardu insabuha. Ànábì Yusufu wá ń wò ní ilẹ̀ ẹlẹ́ẹ̀keje lọ́hùn bó ti fàyà ni wọ́n á ń wò kankan bẹ̀. Hajaran abuyadan. òkúta kan la Ànábì Yusufu wá ń wò sálẹ̀ lọ́hùn ní ilẹ̀ ẹlẹ́ẹ̀keje ó wá funfun. Fadarabahu Jabrailu. Jibrilu ní sọ orókúta ni Jibrilu wá na ọ̀nà òkúta ni. Fanshaqatil hajaru. òkúta bá fọ́. Fakharaja minhu dudatan. òkúta ń fọ́ dé ẹ̀yìn jẹ̀mọ́ bókúta ti ń fọ́ kòkòrò kan sì jáde lẹ̀. Ma fi fammiha waraqatun khudra. ewé kẹsẹ̀ ń bẹ lẹ́nu kòkòrò ni bíi green. Faqala Jibrilu. ilẹ̀ ẹlẹ́ẹ̀keje nu o kìí ṣe ìtẹ̀wà lórí ẹ̀yìn ẹlẹ́ẹ̀keje níbẹ̀ kòkòrò wà inú òkúta lòun náà tún wá wà wọ́n fọ́ òkúta òun ní kòkòrò tó jáde o kòkòrò yìí wá gbé kankan hànú kí ló ń dààmú ara rẹ sí. àyíwá ṣáàkì máa bí kádà òun. Aywa shaki ma bi kada. àyíwá ṣáàkì máa bí kádà òun. Aywa shaki ma bi kada. Kun jamila tarali ujuda jamila. kí ló ń sáré igi sí. ọgbàgbé ọlọ́run ni lágbájá dé èèyàn kò dí tiẹ̀ lọ́wọ́ lágbájá dé èèyàn kò gbé ọmọ jẹ tiẹ̀ lágbájá rí ṣe ọlọ́run ò tilẹ̀kùn tiẹ̀ ọmọ alágbájá ní bọ̀ ilẹ̀ ń rọ̀ yìí kò pé tilẹ̀ ò ní rọ́ fún tiẹ̀ náà lágbájá lè kó ó kéré èkó wálé kò pé wọn náà mọ̀ kó wálé ibi ẹ̀ ti ń kọ́ lọ́run lọ́pọ̀ ni. Allah. Alekun jamila tarale ujuda jamila. Aywa shaki ma. mo kò wá tó dé kò tó ń pariwo. Aywa shaki. ó kú olè kò tún lọ Ìbàdàn ó tún ké. Aywa shaki. ó ti Ìbàdàn bọ́ sọ́tò gbó ó tún pariwo. Aywa shaki. ó tó tó gbódò yọ ó tún ní òtún bá ọ̀ balance. Aywa shaki. olóde lọ ní olótún fẹ́ ṣe díẹ̀. Aywa shaki. ọlọ́lọ́wọ́ orí nǹkan kan wo. Aywa shaki. ológbó mu ara orí nǹkan kan mú. Aywa shaki. olótún tapìrì ọbọ̀sàràdùn orí nǹkan kan rán. Aywa shaki. olótún gbìyànjú ọdẹlu èkó orí nǹkan kan kó. Aywa shaki. mo kò wọ́n tó ń pariwo. Ma bi kada. máa bí kadà o ọ̀tá kankan ò sí ọ o. Ma bi kada. ìyá tí wọ́n lòun ní í sí ọ kò sí ọ o. Ma bi kada. bàbá tí wọ́n lòun ní í sí ọ kò sí ọ o. Ma bi kada. ẹni wọ́n ní lé ọ kí òun ò lé ọ o. Ma bi kada. àwọn tí wọ́n rí náà sí ọ tí wọ́n ní ogun òdílé ń tẹ̀lé irọ́ wọn ń pa ẹnìkan kan tẹ̀lé ọ. Ma bi kada. bí
wọ́n bá sì tẹ̀lé ọ ní wọ́n padà ní wọ́n bá tẹ̀lé ọ ìwọ náà kọjú sáyẹn pé ó ní wọ́n padà bí ẹ bá lé mi nísìnyí bá sì wẹ̀yìn báyìí kí ló dé ẹ padà àwọn oníṣẹ́ orí wọn kàn lé mi já mi tí a mi tí a gbádùn ayé mi mọ́ bá sùn báyà wọn ni mò ń rí mo tún wá pò mọ́ ẹ̀yìn sí mo á lọ rẹ́ǹtì lé sí Badagiri Badagiri ebi yàrá wọn lọ́lọ́run bí wọ́n ti pa ọyàn náà lọ́lọ́run. máa bí kádà o. ayú àṣọ́kì. mo pè wọ́n tó ń pariwo. máa bí kádà o. ọ̀tá kankan kò ṣe yọ rárá. kò jẹ̀mí dá tara lè ojú dá jẹ̀mí dá. kò jẹ̀mí dá tara lè ojú dá jẹ̀mí dá. kún jẹ wọ́n ti yà fọ́tò nísìnyí ọlọ́run jọ dáa fún wọ́n ti yà fọ́tò. kún jẹ́mi la. kún jẹ̀mí la tara lè ojú dá jẹ̀mí la. lọ́ọ́ da sọ́lọ́hún ìwé ẹ̀dá bọ́ bá ti da sọ́lọ́hún ọ̀nà rẹ̀ ọ̀la. afábùlà sí torí kí ni bá ṣàdúrà. faqala Jibrailu. Jibirilu wa ń wí báyìí. ya Yusufu. ìwọ Yusufu. yaqulu laka rabbuka. ọlọ́wọ́ bá rẹ̀ ń sọ fún ọ. anna alladhi qaddarati khalquha. kòkòrò tó ń wò ní inú ilẹ̀ lẹ́ẹ̀keje ni èmi mọ kádàrá rẹ̀ báwọn gbogbo bí mo ti dá ni èmi náà mọ̀ dá. wa awsalati ilayha rizquha. gbogbo tí ọmọ ajẹ tí ọmọ mú inú ihò lẹ́ni èmi náà ní í ṣe. wa lam ansa. ìgbàgbé ẹ. wa lam ansa adun min khalqi. bí ti gbàgbé kòkòrò tí ń bẹ nulẹ̀ lẹ́ẹ̀keje ni títí wọn bẹ nínú òkúta tẹ́ ẹ fọ́ òkúta kẹ́ tó rí ni bẹ́ẹ̀ ni ìgbàgbé ẹnì kankan nú ẹ̀dá mi. faqalati dudatun. kòkòrò wa ń wí báyìí. subhana man yarani. ó ní mo pè wọ ọlọ́run ọba tó rí mi. wa yasma'u kalami. wàyẹ̀ sì máa wù kálá mi ó sì ń gbọ́ ọ̀rọ̀ mi. wa ya'rifu makani. ó sì máa yè tí mo wà. wa yarzuquni wa la yansani. ó sì ń sáàsìkì fún mi. hukiya. wàlá yànsá ni ó sì gbàgbé mi. ta lọ́lọ́run gbàgbé nú ẹ̀ dẹ́. kọ́dà wèrè tọ́bọ̀rọ̀ alẹ̀ tí ń rìn òkè ọlọ́run gbàgbé ẹ̀. tọ́ba débi omi gọ́tà yóò sì fọwọ́ sí báyìí ẹ̀yìn sì ń tọ̀ sí lókè lọ́hùn. òun ó sì ṣe báyìí yàn yóò sì bu nǹkan ẹ̀hún yóò sì bu mu inú òsì ní irun. dókítà tó wá tẹ̀sí ó kánsà tán tó tún wá yọ glove kalẹ̀ ó tún wá fọṣẹ fọwọ́. dókítà bá ń gbin kàn kí ló dé wọ́n ní cancer problem. subhana man ń bọ̀ pẹ̀lú bí tí ń fọṣẹ fọwọ́ yìí náà. wọ́n padà kárùn ẹ wá wẹ̀ ń tí ń mu omi ìtọ̀tẹ́ ń tọ̀ sí látọ̀. nǹkan kan wá sí bọ́lá ẹ̀fọ́ lọ́hùn sí. hukiya. tọ̀ kana fi bani israila. nígbà bá ní Israẹli ọkùnrin kan bẹ nù wọn. khalifatan. òun náà jẹ́ àrólé. fanada la yatasaddaqi adun gairahu. ọkùnrin tẹ fẹ́ gbọ́rọ̀ ẹ̀ yìí òun náà ń jẹ́ àrólé ń gbà òun bíi kápẹ́ òun náà ń jẹ́ gọ́fúnà ọwọ́ ànánsì nílùú ẹ̀ pé ẹnìkan nílùú mi yìí ó kò gbọ́dọ̀ sí sàárà. famarra sa'ilun bibabi imurati. bí irú àwọn alájà yìí sábà káwọn láàánú nígbà wọn sì lẹ́nìkan gbọ́dọ̀ sí sàárà nílùú ẹnìkan wá ń kọjá bọ̀ lẹ́nu ọ̀nà obìnrin kan obìnrin yìí wá dúró. fatasaddaqati alayhi. àlùmọ́gìrì wa ní ẹlẹ́kùnrin ṣàánú mi o n tí jẹun látàárọ̀ wọ́n sì ní àwọn sì sàárà nílùú ọwọ́ àwòyìn wọ̀hún wọ́n bá mú búrẹ́dì ó gbé fálùmọ́gìrì. fabalagal khalifu dhalika. ẹnu sàárà tó ṣe ni wọ́n gbéròyìn lọ́ba Khalifa pé lágbájá ṣe sàárà. faqata yadayha. ó ní ẹ lọ́ọ́ mú wá nígbà wọ́n mú dé wọ́n gé ọwọ́ ẹ̀ méjèèjì. wa akhraja min biladi. wọ́n gé ọwọ́ ẹ̀ tán wọ́n tún wá lé jáde kó nùlù ọba Khalifa yẹn wọ́n gbé jáde kó nùlù ìfẹ́ rí ọ nùlù yìí ma. fadakhalati biladu malka akhara. ó kó nùlù yẹn ó tún wá wọ̀ lu ọba mi ó tún wá dé nùlù mi. fasa'ala an amriha. ìsì ẹ̀yin tẹ́ da báyìí kí ló gé ọwọ́ yín. fa akhbaratu fatazawwaja. ó wá sọ fọba yìí pé ewu ọba àdánwò tí ń bá bọ̀
ìlú báyìí mo ti wá wọn ní àmọ́ ṣe sàárà ní ọba bẹ̀rẹ̀ ẹni tó jẹ́ lérí ibẹ̀ ló ní àmọ́ ṣe sàárà mo wá rẹ̀ nìkan tí à ń jẹ́ tí ń tọrọ àlùbárẹ̀ èmi bá fún ọba wọn ti gé ọwọ́ mi ni ọba ní ṣé n tó ṣe nánu ọ̀dà ọba yìí bá fẹ́. hatta qaddama ala nisa'i. ó ní ìyàwó ẹ̀. fakharaja al-maliku lil-ghazwa. ọba wa jáde ńjọ́ kan. fakataba ba'du nisa'i. àwọn tó kù nínú àwọn obìnrin àwọn náà wá ń wí kankan. kitaba ala lisani ummi. wọ́n wá pọ̀ nígbà tí yẹn kọ lẹ́tà lórí ahọ́n ìyá rẹ̀. liyamara abi kharaji zawjati. wọ́n ní wàhálà ṣe kóbìnrin ni ó jáde kú. fakharajati. ọba jáde kú mbẹ o tún kọ àdáwò mi o tún jáde kú nílé mu. wa hiya taqulu. ẹ wá ń wí báyìí. inna lillahi. ọ̀dà bẹ́ẹ̀ yẹ kú mi. ẹ̀yin jama kálukú ọ̀dà níyàn tí máa ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run. bẹ́ẹ̀ yẹn bá ń sàròyé lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mọ́ da lóhùn sáà dà níyàn tiẹ̀ lọ. ọlọ́run ti yanjú ọ̀rọ̀ tiẹ̀ nu ìwọ tí tiẹ̀ ò sì ti yanjú má dà níyàn. ọlọ́run èmi náà kíra mi bọnú àníyàn yìí ní ti gbogbo ẹni tó wá gbọ́ mi yìí bá dà láníyàn ní dáadáa ọlọ́run ṣe fún mi. ní tí wọ́n bá lé jìnnà síra wọn láburú ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ síbi Bukhari Musa náà àníyàn tẹ̀lé jù báwọn lọ. afábùlùgàní ọ farabalẹ̀ dáadáa. Allah. o sì ní máa ké ńlẹ̀ẹ́lẹ̀ ọ hà ní kọ́lọ́ wọn mọ̀ pé à ń pe òun. àwọn ẹyọ fọ́mọ àwọn aláwa báyìí. Insha Allah. ọlọ́run Allah. kọ́dà tẹ́ bá gbàgbé ní dáadáa tẹ́ bá dà lánìyàn ọlọ́run ó fi kún fún yín. Àmín. ọlá àfẹ́ Àmín. tẹ́ ẹ ní sọ́lọ́run lára wa ọlọ́run ó ṣe fún yín. Àmín. yọ̀wọ́ láti yóò ṣe fáwọn náà. Àmín. àwa máa wá gba owó àdúrà. Insha Allah. ṣé ẹ rí ọ̀hà ni kọ́lọ́ wọn mọ̀ pé à ń pe òun. àwọn ẹyọ fọ́mọ àwọn aláwa báyìí. Insha Allah. ọlọ́run Allah. kọ́dà tẹ́ bá gbàgbé ní dáadáa tẹ́ bá dà lánìyàn ọlọ́run ó fi kún fún yín. Àmín. ọlá àfẹ́ tí bá ń bọ̀ dàníyàn. ẹni ọ̀rọ̀ rẹ̀ kan ilé ọlọ́run kó bá kọ́ méjì dáadí. ẹni ọ̀rọ̀ rẹ̀ kan mọ́tò ọlọ́run kó rà fún. Àmín. ẹni ọ̀rọ̀ rẹ̀ kan ìyàwó tí ọmọ bá gbé báàgì ọlọ́run kó fẹ́ fún. Àmín. ẹni ọ̀rọ̀ rẹ̀ kan ọmọ bíbí ọlọ́run mọ́sàájú bí. Àmín. àwa tá a ti bí ọlọ́run mọ́sàájú wọn gíláàsì ìbànújẹ́. Àmín. sí àmọ́nà àpápá. Jim Sam ọlọ́run ò ní dọ̀rọ̀ ẹ̀rú láíláí. Allahu akbar Allahu akbar ọlọ́run ò ní da ọ̀rọ̀ rẹ̀ rú ó ṣe wọn mọ̀ ya mi ọ̀ràn tí orí nu. gbogbo ẹni bá ní nǹkan gbà ìtakùrọ̀ ya máa kékun fáyẹ̀ kún lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́. A'udhu billahi Wá ṣe sàárà, minash wá ṣe sàárà rẹ̀ fún wa. shaytanir rajim. lọ́hún ni. Bismillahir rahmanir rahim. alájẹ ìgboro rà. Badi'us samawati wal ardi. Wa idha qada amran فإنما يقول له كن فيكون. قالت ربي Abdulaziz. أنا يكون لي ولد ولم يمسسني بشر ẹ máa jùlẹ̀ ilé قال ìwájú ẹ̀ كذلك ẹ máa jùlẹ̀ الله يخلق ẹ máa jùlẹ̀. ما يشاء ẹ máa jùlẹ̀. إذا ẹ máa قضى jùlẹ̀. أمرا فإنما máa wá يقول filẹ̀ lẹ́yìn له àìlágbé. كن فيكون. إن مثل عيسى عند الله كمثل آدم ọlọ́run ọgbà. خلقه wá filẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. فيكون. إنما قولنا لشيء إذا أردناه bàbá ẹ dẹ kọ́. أن نقول Ọlọ́run jẹ́ ó dáa fún bàbá ẹni. كن فيكون. ما كان لله أن يتخذ من ولد سبحانه
إذا قضى أمرا فإنما يقول له كن فيكون إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون àmín. هو الذي يحيي ويميت ẹ sá sọ ntẹ bá fẹ́ fọlọ́ wọ̀nyí. فإذا قضى أمرا ẹni ọ̀rọ̀ rẹ̀ kan ọmọ ọ̀rọ̀ ẹ̀ bí mọ́tò dá. يقول له كن ẹni tí o ti rí tó dùn fún ara ọmọ ọlọ́run sì tó dùn mọ́ ọmọ. ẹ dákun ẹ máa lọ jókòó tó bá ti fowó rẹ̀ tán ẹ máa lọ jókòó. wá ké fati àkàndélẹ̀ ẹ lọ jókòó ẹ dákun. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ẹ dákun ẹ tẹ́wọ́ yín méjèèjì. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين àmín. آمين. àfa abdulgani nìyí Now, ọ̀kan yòókù tó ké àfa wa la fẹ́ ké fún. a fi bàbá wa oníwàásí àgbáyé àfọlé ọlọ́run lọ́wọ́. Hafizahullah. má dà wọ́n lẹ́rù nù ọlọ́run. آمين. ọ̀ya fatiha. بسم الله الرحمن الرحيم bàbá wa róra mímọ́ mo kí àwọn náà الحمد لله رب العالمين ẹni sùúrù. الرحمن الرحيم مالك يوم الدين ọlọ́run ó gbà bẹ́ẹ̀. إياك نعبد وإياك نستعين ọlọ́run ó ṣe bẹ́ẹ̀. اهدنا الصراط المستقيم bẹ́ẹ̀ lọ́lọ́run ó ṣe. صراط الذين أنعمت عليهم àmín. غير المغضوب عليهم ولا الضالين آمين. صلاة ربي وسلامه وصلاة ربي وسلامه على الكمال على أدبي أويا صلاة ربي وسلامه صلاة ربي وسلامه على الكمال الأدب. ìkẹ́tọ̀lá tó pé o. àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o ìkẹ́ àtọ́lá tó pé àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o kọ́lá bàbúdúrà yìí mi ó ní wá sí àgbáyé àfa dáadáa. ẹyẹ yọ̀bọ̀ mọ́ ìkẹ́tọ̀lá tó pé o. àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o ìkẹ́ àtọ́lá tó pé àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o kọ́lá bàbúdúrà yìí mi ó ní wá sí àgbáyé àfa dáadáa. ẹ̀yẹ kó àbá mi ò ní tẹ́ o. Àmín. àbá mi ò ní tí o. Àmín. oníwàásí àgbáyé ò ní tẹ́. Àmín. ọmọ àmínú lábàtà ò ní mọ̀sí. Àmín. adékúta aráàmọ̀ òfin ni wàásí àgbáyé. ìkẹ́ tọ́lá tó pé o àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o Gbogbo ẹ̀ tó bá wí bẹ́ẹ̀ yọ ìkẹ́ tọ́lá tó pé àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o kọ̀lọ̀ bá búdúrà yìí mi ó ní wá sí àgbáyé àfa